Ẹ̀yin èèyàn ilé ò lè ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Bí a ṣe gbọ́, wọ́n ní kábíyèsí àti former president Olúṣẹ́gun Ọbásanjọ́ àti bàbá wa Dèjì of Àkúrẹ́ àti bàbá Ìjẹ̀bú àti bàbá Wẹ̀rẹ̀ ńlá, wọ́n ní wọ́n wọ ibi meeting lọ láti lọ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Queen Naomi àti Alhaji Hamzat, èyí tó jẹ́ pé àwọn Agodi ní Ìbàdàn wọ́n mú wọn sílẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n lọ sí magistrate court tí wọ́n dẹ̀ jẹ́ kí ẹnikẹ́ni gba bail wọn. Ṣùgbọ́n ọ̀rọ̀ ti ń lọ lórí ọ̀rọ̀ yìí tó dẹ̀ jẹ́ wípé àwọn èèyàn jàǹkànjàǹkàn wọ́n ti ń gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé lórí ẹ̀. Ẹ̀yin èèyàn lé, sùúrù ni a máa ṣe nítorí wípé ẹ̀yin náà mọ̀ pé olùdé wà. Gbogbo àwọn magistrate court àti gbogbo àwọn high court gbogbo wọn ló ti wà lọ́ludé fún Christmas àti New Year, tó dẹ̀ jẹ́ wípé kò sí ẹnikẹ́ni tí ó lè ṣiṣẹ́ àfìgbà tí wọ́n bá padà dé láti ilé ọdún. Ṣùgbọ́n wọ́n fi ń dá wa lójú pé on the 7th òun ni a tún gbọ́ wípé wọ́n máa lọ sí high court. Tẹ́lẹ̀ 13 la gbọ́ tẹ́lẹ̀ bọ̀, bóyá wọ́n tún sún sí wájú nítorí wípé wọ́n ní health Queen Naomi àti Alhaji Oríyọmí kò dáa rárá. Bí a ti ẹ̀ ṣe gbọ́ gan, wọ́n ní àwọn bíi 17 ni wọ́n jọ ń sùn sí ibi tí Alhaji Oríyọmí ń sùn, wípé tọ́ílẹ̀tì kan dẹ̀ ló wà ń bẹ̀. A dẹ̀ tún gbọ́ wípé wọn ò jẹ oúnjẹ tí wọ́n ń gbé fún wọn, wípé wọ́n ti rù. Bẹ́ẹ̀ náà ni a gbọ́ wípé Queen Naomi gan, wípé ẹ̀fọn ti jẹ wọ́n, wípé àwọn gan wọ́n ń ronú. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan tó dáa kí èèyàn wà ní ọgbà ẹ̀wọ̀n. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú Queen Naomi. So ẹ̀yin ará lé, àdúrà ni a máa gbà fún Queen Naomi. Wọ́n lẹ́yìn náà ṣe mọ̀ wípé Ọlọ́run nìkan ni ọba tó ń gbìjà ẹ̀dá láyé. Ọlọ́run ò dẹ̀ ní fi wọ́n sílẹ̀ lẹ́yìn òkùnkùn biribiri, ìmọ́lẹ̀ àtàn. Ẹjọ́ tí mi bá sọ dáadáa, ẹ bá mi gbà bẹ́ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́, former president. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá Ìjẹ̀bú nítorí pé ẹ mọ̀ pé wọ́n súnmọ́ kábíyèsí dáadáa. Wọ́n ní wọ́n ṣe meeting, wọ́n ní wọ́n dẹ̀ sọ̀rọ̀ bí wọ́n ṣe máa tètè release Queen Naomi ní Agodi ní Ìbàdàn. Ẹ̀yin èèyàn lé, ṣé ẹ rí nǹkan tí mo hate jù ní kéèyàn má fẹ́ gbọ́ òtítọ́ ọ̀rọ̀. Ṣé ẹ rí òtítọ́ ọ̀rọ̀ ó ṣe pàtàkì, and ó dàbí ẹni pé àwọn ẹlòmíì wọ́n like kéèyàn máa pa irọ́. Ó dàbí ẹni pé ẹni tó bá ń parọ́ fún yín òun lè like. Ẹ like ẹni tó bá ń sọ òótọ́ fún yín. Okay, ẹ̀yin sọ pé kí Queen Naomi fi kábíyèsí sílẹ̀ kó má fẹ́ kábíyèsí mọ́. Àbí ṣebí nǹkan tẹ́ ń sọ nìyẹn, ẹ fẹ́ kán fẹ́ kábíyèsí mọ́. Right? Torí gbogbo ẹ̀yin tẹ́ ń send comment gbogbo ẹ mo rí. Ṣé ẹ lọ́kọ̀ mi tẹ́ fẹ́ fún Queen Naomi? Ṣé ẹ lọ́kọ̀ mi ọmọ kékeré ara wọn? Ẹ fẹ́ kán dálé mọ́ṣú, kán máa kọ ọkọ láti sìn lọ. Ẹ fẹ́ kán máa kọ ọkọ. Ìwọ ń sọ wípé ìkan sọ fẹ́mi pé tèmi bá lọ́mọ obìnrin kémi lọ fún bàbá Wẹ̀rẹ̀ ńlá. Ó gọ̀ fún ọ̀rọ̀ tó sọ yẹn. Ó gọ̀. Ẹni tó sọ ọ̀rọ̀ yẹn ó gọ̀. Nítorí pé mi ì pè é kó wá comment. And tí èèyàn bá advice èèyàn bí Queen Naomi ṣe wà yẹn, kò sí ìgbà kankan tí mi ò support Queen Naomi rí. Mo dẹ̀ ṣì máa support wọn ni. Nítorí pé wọ́n ní òtítọ́, wọ́n dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ pé ó ní ìwà ìpẹ̀lẹ́, wọn ò dẹ̀ ro ibi sí ẹnikẹ́ni. Ẹ máa búyàn nítorí pé ẹ fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ korò létí yín. Ẹ fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀. Gbogbo èèyàn lórí social media náà ń pe Queen Naomi ní ex-queen. Gbogbo ènìyàn ló ń pè wọ́n ní ex-queen.
still yet àwọn èèyàn ń sọ wípé kán padà sí ọ̀dọ̀ ọkọ wọn. Ẹ̀yin ní kán má padà sí ọ̀dọ̀ ọkọ wọn. Ṣé ẹ lọ́kọ míì tẹ́ fẹ́ fún wọn ni? Ẹ lọ́kọ míì tẹ́ fẹ́ fi fún wọn? Kí ni advantages kí obìnrin máa kọ́kọ́? Kí lèrè ẹ̀? Nígbà tán bá láwọn ò fẹ́ kábíyèsí mọ́, ṣé ẹ fẹ́ kán di adélémoṣú ni? À ń sọ nísìnyí pé kán lọ ṣàtúnṣe, kán padà sọ́dọ̀ kábíyèsí. Ṣé dandan ni kán gbénu palace ni? Ṣé wọ́n lè padà nítorí ọmọ wọn ni? Wọ́n lè padà nítorí Tadé ní Káwùnà. Kí ló wà nú ẹ̀? Kán dẹ̀ dúró sí royal mansion, kán máa tọ́jú ọmọ wọn bẹ̀. À ń sọ fún yín pé bàbá wa Erinlá wọn ò fi tọkàntọkàn yọ̀ǹda Queen Naomi. Ẹ̀yin sọ pé ṣe bí wọ́n ṣe ń fẹ́ra wọn. Yes, wọ́n lè máa fẹ́ra wọn now. Kí Queen Naomi dẹ̀ ní àwọn ò bá àwọn olórí gbé. Okay, ẹ̀yin ẹ jẹ́ n sọ fún yín. Queen Naomi láwọn ò bá àwọn olórí gbé nínú palace. Wọ́n wà ní royal mansion. Àbí? Kí ni ẹ feel nípa ẹ̀? Kí lẹ feel? Ṣé ẹ rí pé inú bàbá wa Erinlá dùn ni? Inú bàbá wa Erinlá ò dùn rárá. Ìgbà tí wọ́n gbà ní Agodi, wọ́n ní Queen Naomi ní kí kábíyèsí má wá, kán má wá sọ́dọ̀ àwọn, kán má dá sọ́rọ̀ àwọn. Nǹkan tá a gbọ́ nìyẹn. Nǹkan tí èmi gbọ́ nìyẹn. Nǹkan tó dẹ̀ ń lọ lórí social media, mi kàn gbé gist yẹn ni. Gbogbo àwọn nǹkan tó ń sọ lórí àwọn èèyàn tó ń wá wọn wá, ṣé ẹ rí kí n gbé ju àwọn èèyàn tí mo mọ̀ pé wọn ò ní nǹkan kan láti ṣe pẹ̀lú bàbá wa Erinlá lọ. Mo gbọ́ gist kan téèyàn kan sọ pé wọ́n ní gist yẹn sọ pé Dr. Elizabeth ní pé tí pastor Captain Ọ̀pẹ́bí tó bá dẹ̀ ṣì ń lọ sí Agodi tó ń wá Queen Naomi lọ, àwọn ò ní dá sí Queen Naomi. Mi ò gbé, ṣé rí kí n gbé gist yẹn? Mi ò gbé. Ìtorí pé kò wà important. Ní ìsìn bí Queen Naomi ṣe máa jáde la wà after. Bí Queen Naomi ṣe máa jáde ni gbogbo wa ń gbàdúrà. Ipe kí Ọlọ́run tètè gbé wọn jáde. Kábíyèsí ò kọ Queen Naomi, they are still married because traditional marriage ni wọ́n ṣe. Ṣùgbọ́n inú Queen Naomi ò dùn pẹ̀lú gbogbo àwọn ìyàwó tán kó jọ sínú palace yẹn. Ẹ jẹ́ kí n sọ fún yín. Woman kan ṣe gist lórí pé Queen Naomi ń fi àwọ̀ wọn àti beauty wọ́n fi ń torment kábíyèsí. Mi ò gbé gist yẹn because kí ni gbogbo nǹkan tí woman yẹn sọ níbẹ̀ ṣe lára ń ta mí. Téèyàn bá ń bú Queen Naomi, inú mi ò kì í dùn náà. Ṣùgbọ́n ẹ lè sọ pé ká má sọ̀rọ̀ tá a fẹ́ sọ. Òótọ́ ọ̀rọ̀ a máa sọ. Ìfẹ́ tó wà láàrin kábíyèsí àti Queen Naomi ó lágbára. Ṣé ẹ rè pé inú kábíyèsí á dùn kí Queen Naomi lọ fẹ́ ẹlòmíì ni? Okay, tí Queen Naomi tó bá láwọn fẹ́ kọ kábíyèsí, tí kábíyèsí bá láwọn ò kọ̀ wọ́n kọ, ṣé Queen Naomi lè lọ freely ni? Queen Naomi ò lè lọ freely. Tí kábíyèsí ò bá release Queen Naomi, kò sí ẹni tí Queen Naomi lè fẹ́. Àfi tá a bá ń tanra wa. Ẹ má jẹ́ ká tanra wa mọ́, ẹ má jẹ́ ká parọ́ fúnra wa mọ́. Kò sí ẹni tí Queen Naomi máa fẹ́ tí kábíyèsí ò bá yọ̀ǹda Queen Naomi. À ń sọ fún yín pé bàbá wa ní òun ò lè yọ̀ǹda Queen Naomi. Nítorí pé ìfẹ́ tán ní sí wọn ni. Ẹ wá ń sọ pé èèyàn kan sọ fún mi pé kò lè padà sínú palace yẹn. Ṣá ní kán padà sínú palace ni? Tí wọ́n bá padà sínú palace, wọ́n sì lè máa ṣe ìyàwó bàbá wa Erinlá. Ṣé báwọn ni first wife? Wọ́n sì lè wà láàyè wọn tí wọ́n dẹ̀ ní ta sí àwọn olórí yìí. Èmi kò fẹ́ wàhálà fún Queen Naomi náà. Báwo ni màá ṣe ní kán lọ máa báwọn olórí gbénú palace? A ní kán padà sọ́dọ̀ ọkọ wọn, nǹkan tá à ń sọ nìyẹn. Èèyàn kan ní kémi wá force wọn lọ sínú palace. Kò séèyàn kan tó máa force wọn lọ sínú palace. Nobody will force her. She's an adult. She can decide on her own. Nǹkan tá à ń sọ òun ni pé àwa ń advice wọn ni. À ń advice wọn nítorí pé abiyamọ ni wá. A dẹ̀ ti dáyé kan tó dáyé. À ń advice wọn ni
nítorí pé gbogbo àwọn ìrírí ayé tá a ti rí la fi ń advice wọn. Ẹni kan máa bọ́kọ wọn jà, kì í ṣe bàbá ọmọ wọn ni. Kí ló ń jà fún? Tí kábíyèsí ò bá fẹ́ ìyàwó 20 kan fẹ́ ìyàwó 20, ṣé kábíyèsí ní àwọn ò ní ṣe nǹkan tó bá béèrè? Àbí kábíyèsí ní pé àwọn ò ní tọ́jú ọmọ wọn ni? Kábíyèsí ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú ayé Queen Naomi àti Tade ní káwọ́nà. Ẹ wá ń sọ̀rọ̀ burúkú. Ẹni kọ́ máa padà, kọ́ máa lọ inú palace yẹn o, kọ́ máa ṣe kinní kan o. Ẹ jẹ́ kí n sọ fún yín, tí Queen Naomi bá wọ inú palace yẹn, wọn ò ní rí àwọn olórí because bàbá wẹ̀rẹ̀ ńlá gan ò ní fẹ́ nǹkan tó jẹ́ pé ó máa inconvenient Queen Naomi. The man loves her so dearly. Ẹ máa ní nígbà tí kábíyèsí love wọn, kí ló dé tí wọ́n wá lọ fẹ́yàwó mi? Why tí kábíyèsí ò ní fẹ́yàwó mi? Ọkùnrin ni kábíyèsí. Tí kábíyèsí ò bá fẹ́yàwó gan, obìnrin á fẹ́ wọn. Ṣé kábíyèsí ló ń wá àwọn obìnrin yẹn ni àbáwọn obìnrin yẹn ló ń wá kábíyèsí? Àbẹ́yìn ò rí bí obìnrin ṣe máa ń pọ̀ nínú palace wọn jaburata. Ṣé rí pé kábíyèsí ló lọ ń toast wọn ni? Àwọn obìnrin yìí ló ń toast kábíyèsí fúnra wọn. Àwa ń sọ òótọ́ ọ̀rọ̀, ẹ fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀. Ẹ máa ní kàn fi kábíyèsí sílẹ̀, kàn fi kábíyèsí sílẹ̀. Ṣé yẹn ló kàn ní ìsìn? Àbí kàn jáde níbi tán wà? Àdúrà wa ni pé kí wọ́n kúrò níbi tán wà, kí wọ́n dẹ̀ lọ sílé. Nǹkan tó bá dẹ̀ kù, wọ́n máa gbalé lọ. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á wà pẹ̀lú Queen Naomi. Ṣé rí bẹ́ẹ̀ mi ṣe wà? Èmi ò kí ń bá onílé jẹ, kí n bá onílé mu, kó wá dọjọ́ kú kí n yẹrí. Èmi nífẹ̀ẹ́ Queen Naomi dearly ni, mo dẹ̀ máa support wọn forever. Ṣùgbọ́n èmi á bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n. Màá bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n wípé kán padà sí ọ̀dọ̀ ọkọ wọn. Nítorí pé èmi ò like kí obìnrin kó máa dálé mọ́ṣú àbí kóbìnrin kọ́kọ́. Ọkùnrin tí ó bá wà responsible èèyàn lè kọ̀. Kábíyèsí lọ́lá wọn ní ipò. Tó bá fẹ́ ìyàwó 20, wàláhì ebi ò ní pa àwọn ìyàwó yẹn. Kí ló wá dé tẹ́ fi ní pé nítorí wọ́n fẹ́ ìyàwó ẹ̀ fẹ́ ṣe mọ́? A mọ̀ pé oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ láàrin èèyàn àti kábíyèsí. Wọ́n ti bẹ̀yín, wọ́n ti bẹ̀bẹ̀, àmọ́ náà dẹ̀ ti ṣàtúnṣe. Ṣé bí recently láre tán fún Tade ní káwò ní Ọ̀jájá plaza yẹn? Oríṣiríṣi nǹkan náà ti gbé ṣe fún Queen Naomi àti Tade ní káwò. Ṣé bí ìfẹ́ tán ní sí wọn ni? So ẹ̀yin èèyàn lé, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mo mọ̀ wípé ní ìsìn àdúrà là ń gbà fún Queen Naomi. Èmi ò ní advice Queen Naomi kankan kábíyèsí. Àwọn èèyàn náà ń sọ pé wọn ò kọra wọn but inú Queen Naomi ò dùn nítorí pé gbogbo àwọn obìnrin yìí wà nù palace bàbá wẹ̀rẹ̀ ńlá. Ṣó ti yé yín? Wọn ò dẹ̀ yọnu sí kábíyèsí. Ṣùgbọ́n kan yọnu sí wọn, kan forgive kábíyèsí. Kò sí ẹni tí ò lè ṣàṣìṣe. Gbogbo àwọn èèyàn láyé náà ń bẹ̀ wọ́n wípé kan forgive kábíyèsí. Ṣó ti yé yín? So bàbá wẹ̀rẹ̀ ńlá náà kì í ṣe pé bóyá ń dákẹ́ lórí ọ̀rọ̀ wọn, wọ́n ń gbé ìgbésẹ̀. So ó ńlá dẹ̀ wá gbọ́ yẹn pé former president Olúṣẹ́gun Ọbásanjọ́ àti bàbá Ìjẹ̀bú wọ́n lọ ṣe meeting pẹ̀lú kábíyèsí lórí ọ̀rọ̀ yẹn wípé bí wọ́n ṣe máa mú Queen Naomi kúrò níbẹ̀ yẹn kíákíá. Ọlọ́run Elédùmarè á dẹ̀ fún wọn ṣe. Wọ́n á gbà fún wọn. Ọlọ́run á dẹ̀ gbọ́ àdúrà wọn ní agbára Ọlọ́run. Mo dẹ̀ mọ̀ pé gbogbo ọ̀rọ̀ yìí máa níyanjú. So ẹ̀yin ará ilé, ọ̀rọ̀ ni a ti gbọ́ yẹn o. Bí a ṣe gbọ́ allegedly, wọ́n ní kábíyèsí àti bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ àti bàbá Ìjẹ̀bú, wọ́n ní wọ́n wọ inú meeting room wọn lọ, wọ́n lọ ṣe meeting. In fact gan mo tún gbọ́ pé mọ́mì Queen wà ńbẹ̀. Ṣùgbọ́n nǹkan tí mi ò bá rí mi fẹ́ máa sọ. Ṣó ti yé yín? Wọ́n ní mọ́mì Queen náà wà ńbẹ̀, but I don't know bóyá lóòótọ́ ni mọ́mì Queen wà ńbẹ̀ àbí wọn ò sí ńbẹ̀. But nǹkan tá a gbọ́ allegedly ni. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú fún gbogbo wa o. Ọdún ayọ̀ la máa ṣe o ní agbára Ọlọ́run.
ọdún 2024 tó ti lọ yìí. Ní alẹ́ yìí la máa cross over tá a máa bọ́ sí New Year. Mo wish gbogbo yín ní Happy New Year in advance o. Ọdún ayọ̀ la máa ṣe o. Lágbára Ọlọ́run pé Naomi wọ́n á jáde níbẹ̀ yẹn láyọ̀ àtàláfíà o àti Alhaji Hamzat Oríyọmí wọ́n á kúrò ní ibẹ̀ yẹn láyọ̀ àtàláfíà. Ẹ̀yin èèyàn lé mo dúpẹ́ lọ́wọ́ yín o fún àdúrótì lórí channel yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ó subscribers àtẹ̀yin new subscribers tẹ́ ṣe darapọ̀ mọ́ wa. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo wa o. Orúkọ mi ni Máṣọ́lá Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé à ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Bá ṣe ń cross over wọ inú ọdún tuntun 2025 èyí ní agbára Ọlọ́run. Ọdún yìí á sọ̀yìn sówó, á sọ̀yìn sọmọ, á sọ̀yìn sálàáfíà o. Wọn ò ní wá èèyàn kankan tì nínú èmi àti yín ò ní agbára Ọlọ́run. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.